اللهم صل على سيدنا محمد فبوركت في الأحوال حيا وميتا فبوركت مولودا فبوركت ناشيا شارت لنا دينا حنيفة بعدما شارت لنا دين الحنيفة بعدما عبدنا كأمثال الحمير الطواغية نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نحرف حراما ولا حلا لولاك لا والله ما كان كائن ولم يخلق الرحمن يسعا ولا كلا تراني أراني عند قبرك واقفا يناديك عبد ما له غيركم مولى وتسمع عن قرب صلاتك مثل ما تبلغ عن برد صلاة الذي صلى إذا كنت في هم وضيق وشدة وأصبحت مهزونا وقلبك في الهرج فصل على المختار من أهل هاشم كثيرا فإن الله يأتيك بالفرج اللهم صل وسلم على سيدنا محمد عليه السلام سيدنا محمد عليه السلام كفاية الله خير من تواكينا وعادة الله في المدينة تقنينا كاد العادي فلا والله ما تركوا قولا وفعلا وتلكينا وتهجينا ولم نسيد نحن في سري وفي علني على مقالتنا يا ربنا قفينا فكان يزاك ورد الله حاسدنا بقيسة لم ينل تقديره فينا كفاك ربك كم يكفيك واكفة كبكا فواك كميك نميك لك ككرك في كرائك كر في كبدي يا حكيم شكي شكتا كلكلك الفلك كفاك ما بك كم يكفيك قربته يا كوكبا كان يحكي كوكب الفلك وكمك مني كفاك الله وكاف وكاف
أشكيت شقوى ذوي القربات في هلك فما لي لا ينوب على خطاي وقد بارست جبار السماء قرأت كتابه وأصيت سيرا لعظم بليتي ولسوء مراهي شيء بخاري جزاك الله خير الجزاء ولا أراك من الأولاد مكروه أكرمك الله ونكون نتما بين يبقون تنبوي حياك الله من أساس ẹ̀yin gado akin púpọ̀ akin púpọ̀ ọ̀rọ̀ pọ̀ ò ní pọ̀ púpọ̀ ẹlẹ́kùnrin tẹ́ bá wọ́n ju spíkà àwọn ẹkùn bẹ́ẹ̀ obìnrin lọ sọ́dọ̀ àwọn obìnrin yọkùn yín lọ́hùn. gbogbo àwa jama pátápátá ní gàdó tá a wà yìí ẹ jẹ́ kó bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. Ìlọrin mọ̀ ìyá yìí gbogbo òlu lọ o. bismillahir rahmanir rahim. Alfulani bí ẹ bá sọlá Baitul Atiq maqamu Ibrahim. Safa àti Marwa birri Zamzam Hajarul Aswad gbogbo àwọn ààyè tó ga báwọn ti ń bẹ Mẹ́kà bí ẹ bá sọ láwọn ni wàláhì bá a bá ní lọrin ju Mẹ́kà lọ àlẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Allah àdáná sùn yẹn lọrin Ọlọ́run lọmọ yìí wọ́n tún dáná sùn yàn lọ́wọ́ ládùúgbò mi lẹ́kọ̀ọ́ yìí báyìí a sì mú ọ̀bẹ ká dúnbó èèyàn lọ́rin rí gbogbo yòówù tó lè mọ́lágọ́ ọlọ́pàá ni a dún yẹn lọ́rin rí à ń dún yàn ọjọ́ wọn lójú lẹ́kọ̀ọ́ yìí. bàbá wa sífì máa mú Ìgàdò bàbá wa Mustapha dáadáa. Bàbá wa sífìmà mátùwò ìṣe Ọlọ́run ni bàbá wa mátùwò ẹ̀wù dọ́tẹ̀ tí ń bá a bọ̀ ẹ̀yin obìnrin ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ̀yin obìnrin ẹ ní sùúrù. Àwọn players lórí field referee ọkọ̀ wọ́n ní yellow card tó bá tún ṣe another mistake yellow card bọ́bá dẹ́rẹ́ gẹ̀dángbá red card. Ẹ̀yin obìnrin mọ̀kàn yín lé púpọ̀ tọ́rọ yìí ni yá wa èyí tó bá ti wá tún wá wí kíní kàtà ń sọ̀rọ̀ lọ́wọ́ àwa pé ìwé yìí ṣe yá wa apọ́n lébẹ̀yìn obìnrin ìmọ̀mọ̀ yá mi kò jù bá wọn lọ. bàbá wa mọ́tò ẹ sọ̀rọ̀ kan ẹ̀rú wa bà mí ẹni ẹ̀ bá dìde dúró ẹni àmọ́ ẹ ti ń dìde báyìí ń gbà kan ẹ wá mú àyà wá láyà tọ́lọ̀ ń fi yẹ̀yẹ́ ọmọ nàbí Ádámà ẹlẹ́mìí àní mo ṣe wáyé mo lè ṣe ẹ̀mẹ́fà kílẹ̀ tó máa bá ń sún ìjọ kan bọ̀ wọ́n tẹ̀ tì ọ́ báyìí ó sì máa wò ọwọ́ àdàfọwọ́ pa lásán pé òkú sùn èbá la ilaha illallah Allah. bàbá wa mọ́tò yóò wá di àfọwọ́pa mo kéwú lọ́dọ̀ bàbá yìí lónìí lẹ́gẹ̀dù bàbá ní wọ́n ní obìnrin wà á dà fọwọ́pa fún yẹn pé màmá sọlá nàní ẹgbọ́ sọ̀hún tẹ̀yìn tẹ̀ ti tán
bẹ́ẹ̀ ni kò tán gbà kábà bàbá wa má tó o ṣe fi máa ń gbogbo kẹdùn láàrin ọlọ́run ní jẹ́ bàjẹ́ àmín àti bọ̀tán ti dá torí tí ọba da yẹn ní ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ jáde bẹ́ẹ̀ ti jáde ojú yín ṣiṣẹ́ etí yín ṣiṣẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ agbọ́n tẹ̀ ń sọ la ilaha àti bọ̀tán yóò tún dùn dáadáa ni. àmín. ọlá àfa yín tó kọ yín kéwù. allahumma àmín. ẹ dákun iná àtẹnẹ kan ṣoṣo fún bàbá wa má tu o sífì máa. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar. gbogbo ẹni ó bá ké yóò dà fún fasalli yín. li rabbika wanhar inna shani'aka wal abtar. àmín. mọ́tara yín kí gbogbo àfa àti bẹ́ẹ̀ ń jòkó gbogbo àwọn jàǹkàjàǹkà àfa ní bẹ́ẹ̀ ń jòkó yìí bí n bá ní máa dákọ yín ọ̀nà sì kọ̀ àwa tún padà ẹ fọkànbalẹ̀ pé ẹ ti dá ọlọ́run lóhùn bẹ́ẹ̀ ń bá ń ti ń bẹ̀ yọ ọmọ dẹ́yìn náà lóhùn inshallah. àfẹnutọ́kàn rẹ̀ ọba gba ọlọ́run gbọ́ lóko bọ́kàn rẹ̀ bá ti gbọ́ ọlọ́run gbọ́ kọ́là tó bá wò sùn tó sì bu ẹkún pé ọlọ́run òun wò mìíràn ni ọlọ́run ni mo ṣe tán àti gbàdúrà rẹ̀ àmọ́ tó o bá ti lọ́dọ̀ aláyé lála lákọ̀ọ́kọ́ o ti sọ ọlọ́run nù o sì lè rí mọ́ ọlọ́run ni o sunkún tọ̀ àtàwọn bàbá tó jòkó wọ̀nyí àwọn ẹni ọlọ́run àtàwọn àlùfáà tó jòkó wọ̀nyí àwọn ẹni ọlọ́run lẹ́yìn ìgbà tí o ti sá nàbì mọ́ tí o sáwọn nàbì mọ́ àwọn tó kù lánàbì ni wọ́n jòkó yìí àwọn ni wọ́n iṣẹ́ tà nàbì jẹ́kù àwọn ni wọ́n pè wọ́n sì ń jẹ lọ bẹ́ẹ̀ bá fọlá àwọn bẹ́ẹ̀ lọ́hùn tẹ́ lọ bá wọn ọ̀rọ̀ yín ó sì yanjú wọ́n ti yanjú àwọn kan wọ́n tún yanjú àwọn kan lọ́wọ́ gbogbo nǹkan bá ń gbé wá bá wa àwọn àfa ọlọ́run kò ti yanjú ẹ̀ ṣáájú kó tó dọ́dọ̀ wa. àmín. ọlá bàbá wa alájí àgbà ńlọrin. àmín. ọlá bàbá wa alágége. rahimahullah. ọlá àwọn àfa. rahimahullah. bẹ́ẹ̀ yìí ó ti máa nù. ẹ̀yin ìyàwó obìnrin mo kí yín púpọ̀. bí sùn ọmọ yín bá jiná ẹni tí ó lè yín kó ń di ẹ̀ ọlọ́run ò ní jẹ́ rí. àmín. ẹ̀yin náà lẹ́jẹ̀. àmín. ẹ̀yin bàbá wa bàbá ọkùnrin nígàdò obìnrin tẹ wá sí ìjókòó àwọn Al-Fatihul Al-Karib Islamic Society ní Ìgàdò branch ọlọ́run jọ da fún gbogbo yín. àmín. ẹ̀yin youth mo kí yín táwa ń jọ ń jẹ́ déédéé mo kí yín púpọ̀ ọ̀rọ̀ wa ò jìnnà àwa gbowó ni. Fatihul Karib ẹgbẹ́ tó lálùbáríkà ni ẹgbẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ ni ẹgbẹ́ téèyàn sì fọkàn tán ni pé mi ń bá ṣe ń rojú rí ọlọ́run àwọn tó ṣe Ansarul Islam níjọ́ kìíní wọ́n rojú rí ọlọ́run lónìí nígbà wọn ọ̀pá nǹkan mi pọ̀ mọ́ ní under umbrella Sheikh المرحوم كمال الدين حبيب الله الأدبي رحمه الله ẹgbẹ́ pọ̀lọ́ bẹ́ẹ̀ Ansarud-Din Nawairuddin Jawahiruddin Qawarul Islam Ainun Naim gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ́gbẹ́ NASFAT ń bẹ ọlọ́run dá ẹgbẹ́ nílẹ̀ ṣèyí tó bá wù ọ́ kó lè rojú rí mi ọlọ́run. àwọn tó tẹ̀lé babalágége tí wọ́n ń jẹ́ followers babalágége radiyallahu ta'ala anhu. àmín. wọ́n ń ṣe ríire ń dòní ńgbà tí wọ́n ò ṣe iyèméjì tí wọ́n ò sì tẹ̀lé babalágége pẹ̀lú inú kan. rahimahullah. wọ́n tẹ̀lé wọn pẹ̀lú inú kankan wọ́n ò tẹ̀lé wọn pẹ̀lú afi ẹ̀jẹ̀ ẹnu tutọ́ funfun jáde. àwọn ọmọ wọn sì yàn wọ́n yanjú. bẹ́ẹ̀ náà ni Fatihul Karib bẹ́ẹ̀ bá ṣe dáadáa alijanna taara ni bàbá ti mẹ́mi méjì wá bẹ́ẹ̀ mo kí àwọn Fatihul Karib ní Gàdò mo kí yín púpọ̀. Kifayatullahi kifayatullahi khayrun min tawakkina. àná ti lọ òní múra. wa'adatullahi fil madinati qinina. àwọn kan bá àná lọ àwọn kan múra lọ́wọ́ pẹ̀lú òní. kadala adi fala wallahi ma
تركوا àwọn kan ti sunkún tí wọ́n tán wọ́n ti wọlé lọ lánàá tí ń jànà òní àwọn kan ń sunkún lọ́wọ́ wọ́n sì múra ti kú láyé. كفاية الله خير من توكينا. ìbànújẹ́ tàwọn tàná wọ́n ti bá lọ ẹlòmíín bànújẹ́ lọ́wọ́ lónìí tòun ti bànújẹ́ nínú ni ó sì fàyè lẹ̀ lónìí. وعادة الله في المدينة تكنينا. àwọn kan ti rí ẹ̀rín lórun ta àrímà lẹ́rìn wọ́n ń jẹ́ àwọn kan sì rin tòní lọ́wọ́ báyìí wọ́n sì sunkún kílẹ̀ tó sùn. كاد العادي فلا والله ما تركوا. àfọmọdún àwọn kan nù lánàá òní àfọmọba àwọn kan nù jẹ́ lọ́wọ́ lónìí bá a ti ń tonu àwọ̀ ọlọ́run. قولا وفعلا. ayé ń bẹ lọ́wọ́ àwọn kan lánàá ìtakùrẹ́ ẹ̀wọ̀ Básanjọ́ bàbá Kampala àná àṣẹ rẹ̀ ń jáṣẹ ní Nàìjíríà trout òní Ọbásanjọ́ lásán èmi náà ti wà lásán yìí èmi tiẹ̀ tún lẹ́nu jọ Ọbásanjọ́ lọ báyìí. àná ń jẹ́ tó Ọbásanjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òní Ọbásanjọ́ wúlò fún wa mọ́ rárá àbàwọn ẹbí ẹ̀ àná ń jẹ́ tiẹ̀ òní ń jẹ́ tẹ̀lómi bí mo ti wá tó ayé nù. كاد العادي فلا والله ما تركوا. Tinubu àná ń ṣiṣẹ́ òní náà Tinubu máa ń ṣiṣẹ́ lọ ẹni bá ti jẹ́ godfather fẹ́ni tí ń wọlé bọ̀ tí ó jẹ́ gọ́fúnà àṣẹ rẹ̀ ìtawò òun náà ní ń rúlù ẹ̀yin Èkó ìjuwọ́ sí Tinubu ń rúlù yín lọ́wọ́ ń rúlù yín lọ́wọ́ òun ni gọ́fúnà yín ẹ̀ kàn fẹ́ lómi ìbẹ̀ lásán náà ni Fáṣọlá kan bẹ́ẹ̀ Tinubu náà ní ń rúlù yín lọ́wọ́ ni ẹ máa kú fàájì pẹ̀lú Tinubu lẹ́kọ̀ọ́. قولا وفعلا وتلقينا وتهجينا. ayé fúnra ara rẹ̀ ó nígbà tí ò ní jáyé mọ́ ìgbà fún ara rẹ̀ ó nígbà tí ò ní jẹ́ gbà mọ́ ọjọ́ òun ọmọ pààrọ̀ ní ọjọ́ la ilaha ìṣẹ̀mí ayé ìgbà kan bẹ tí ò ní jáyé mọ́ ayé náà ò tún ní jáyé mọ́ sáwọn tí ń kú láyé nísìnyí wọn ìdọ́dọ̀ Ọlọ́run kánú fi hayatil barzakhiyya. ìyẹn rí bàbá mi mọ́ ni wọ́n ti kú bàbá rẹ̀ ò tí kè dọ́dọ̀ Ọlọ́run. àwọn kan bẹ ní ummu hawiya àwọn kan bẹ ní hayatu albarzakhiyya. èwo làwọ̀ wà lọ mbẹ kẹ́dùn múra. bá a ti ń bá lọ rèé ẹ̀yin gado Al-Fatihul Karim ní gado mọ́nàtí àfàwà Tijani Mun'im Ọlọ́run kó dúró ti dáadáa. àmín. Ọlọ́run má bọ́ọ̀lọ́ ẹ̀jẹ̀ má bàtí wa náà jẹ́. àmín. àmọ́ tó wá kọrin ní sísè ẹ̀jẹ̀ wọn kọrin ó dùn àwọn ọmọ àwọn àjẹ́ ọ̀lànà báwọn bá ti ṣẹ́jú mọ́ yẹn la ọ̀rọ̀ tán ẹ máa lé ní ẹ̀ ní báwọn ti ṣẹ́jú mọ́ aláwọn àwọn àjẹ́ ti rí ya ẹ̀yin àjẹ́ tẹ̀ ń bẹ́ ń jòkó ẹ dákun ara yín ni ẹ jẹ ẹ yọ̀dọ̀ ọmọ Musa àtẹni ọba rí yín fi ni ẹ jẹ. kádàlá àdì fàlà wallahi ma taraku. bẹ́ẹ̀ni o. qawlan pẹ̀lú gbólóhùn. wa fi'lan. wọ́n ṣe ní sẹ́. wa talikina wa tahjina. bọ́ọ̀bà pa bọ́ọ̀bà òbú lẹ́sẹ̀ gbogbo ẹ̀ wọ́n ṣe ní sẹ́. wala munasid nahnu fi sirri wa fi alani. ìtàkùrẹ́ wọ́n ṣe lọ́kànkan wọ́n ṣe ní kọ́kọ́ nítorí wínú ni òní fi alani àbíbò ló ti wí yìí mú ni. wa nahnu fi sirri. wà ná hànú kò ní fífà nù. kádàlá àdì fàlà wallahi ma taraku. qawlan wa fi'lan. qawlan wa fi'lan wa talikina wa tahjina. wala munasid. wọ́n lékún farabalẹ̀ mama
walam nazid wọn ò lékún rárá. nahanu bẹ́ẹ̀ni. fi sirri wa fi alani. gbogbo ààrẹ tí wọ́n sá ń kọ̀kọ̀ tí wọ́n sá lọ kankan ìtakùrẹ́ látara pé kí lágbájá owó wọn ò lékún rárá. walam nazid nahanu fi sirri wa fi alani. kọ̀kọ́ wọn gbangba wọn ààrẹ tí wọ́n sá ọjà sọ́fútù fẹ́ tẹ òfurufú gbádà lọ́jà sí. walam nazid nahanu fi sirri wa fi alani. ẹlẹ́mú kò ṣe é lé lọ́mọ musa ń jẹ́. walam nazid wọn ò lékún. nahanu fi sirri wa fi alani. ẹgbẹ́ rúmọ́ọ̀sì tí ipa ẹ̀dá lẹ́kún jáde ẹni kan máa pé wọ́n lù lágbájá láì lùrú ẹ̀ ìtàkùrẹ́ wọ́n wí gbogbo ẹ̀ náà òkìkí ní jásí fọ́mọ Musa. walam nazid nahanu fi sirri wa fi alani. ẹ dẹ́kun ẹ̀yin tẹ́ ẹ máa gbé rúmọ́ọ̀sì ọmọ Musa retí ọkàn ẹ̀ bá ń gbé sáyé ẹ lọ́mọ Musa kú ẹ rí pé mímí ogun bàjẹ́ ẹ̀yin retí yíhun náà wọ́n nà mọ́ Musa ó ní wọ́n nà wọn àti ìtàkùrẹ́ wọ́n fa sọ̀yà mọ́ wọn la àti ìdíkẹ́sẹ̀ tí òun dòní ẹ̀yin tún wá ń wá mí ẹ̀yin onírúmọ̀sì ẹ̀yin tún fẹ́ mí bẹ́ẹ̀ tí ń wí ni ọmọ Musa wá ń ga sí lẹ́nu gbàtà àwẹ́kọ̀ àti lọ Mínà àti lọ Kánò àti lọ Kaduna àti lọ Abuja àti lọ Gbọ́gbọ́ládá àwọn abidjan tó wò òkè òkun ọmọ Musa ti lọ mo sì ti dé. walam nazid nahanu fi sirri wa fi alani. ẹ dákun bàbá lọ ìlú èbó lámà wá pariwo àwọn ọmọ tí ń kokéènì wọn á lọ láyìílà wọn á sì wọlé mọ́gíríbì ṣé London múlẹ̀ wà pọ́nlé pé àlọ́ London ni lẹ́ẹ̀ máa retí àwọn kan ń jà sí àwa ti lọ àwa ti dé àyè tún múra Amẹ́ríkà lọ́kàn báyìí a ti tòwé tán kẹ́ ẹ bá rí gbé dáadáa àmì mi ìṣẹ́ni tí ìlọ̀ọ̀lù kan ti dé ti pariwo mọ́kàlẹ́ mi pariwo kí mo lọ́mọdé London táwọn ìyá kokéènì lọ tí wọ́n sì dé lásàálẹ̀ ṣé láàrin ìkíni bẹ́ẹ̀ ebi yà lọ́mọ àwọn ọmọ yín lọ ọ̀hún àìgbádùn orílẹ̀-èdè yín mọ́ làwọn ọmọ yín lọ ọ̀hún bí náà wá bá ń wá tómi wáyọ̀ tá ń gbowó oṣù arọ́nà tó darin àjìyà rárá ara mọ́tò ní déédéé owó tá a ní lọ́wọ́ kí làwọn wà lọ́ọ̀lù kan ìyá ní mọ́ ọmọ yín lọ́ọ́ wẹ̀ kú lọ́hùn ìlú ọ̀hún lẹ́wọ́ pọ́nlé àwọn olùlọ́dọ̀ obìnrin ní kíni awájẹ́ lu àwọn wàlíyé ọlọ́run ó lálàájì náà jù lánàá ni ó ṣe darí ta lónìí ní kíni ìlú tí wọ́n ti ń fa gbó ó rí mọ́tò ẹ̀ ń sìn ni tó bá rí ọmọ jìbì yẹn tó yẹn bá wò báyìí ó na ti bàbá kínní ọmọ jìbì wo àwọn olè nílò ní Lọ́ńdọ̀nù àtàwọn ọmọ olórin àrùn ń lò ẹ bá àìjáde ọ̀pá ẹlòmíì kú àtàyè àìrówó rí yéé tó bá rí mọ́tò tó gbé ẹni bá tó darí ta ló yẹn ó ti kọjá àtijọ́ ẹ wo wèrè táyà mélòó bàbá rẹ nílé wèrè ìdí àwọn àlùfáà ló ti yẹ kẹ́ ẹ rí nǹkan kẹwàá pé yéé tọba rí àfa Buhari káì mọ́tò tí ìdí àwọn àfa là á ti rí nǹkan bẹ́ẹ̀ lèyàn gbọ́dọ̀ mọ́ sọ́ọ̀kì sáà àwọn ọmọ olórin èmi ẹnìkan sì dùn wájú ẹ ìyá ń jara alẹ́ ẹ̀ ìyá ń jẹ bí ẹ̀ àbúrò ìyá rẹ̀ ń bẹ láyé kọ̀ yà sí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ń bẹ láyé kọ̀ yà sí family house wọn wó kọ̀ yà sí ẹ̀yẹn wá ń pé èmi ń sì wọn mú dọ́là pásù kọ̀ọ̀kan dọ́là ń sì ń lẹ̀ mọ́ báyìí ẹ̀yin ò lè eré yín dàrú yányán àwọn tó yẹ kẹ́ lọ́ọ́ bá nù ẹ̀yin ò lè bí ìbá ṣe pé ẹ ya wèrè táwọn tẹ́ ń lọ́ọ́ bá ò ní nǹkan lọ́wọ́ kò yẹ kéèyàn pa olè bàbá ti fọ́ ojú ẹ̀ méjèèjì ọ parí ẹ filẹ̀ ọ dàbọ̀ tiẹ̀ bá ọ láyé tó fi kú òní mọ́rú aṣọ tó wọ̀ wàhálà ni nǹkan bẹ lọ́dọ̀ àwọn àfa tó jòkó yìí àwọn àtòrí kan bẹ àwọn àfa gbà sọ lára ẹ̀ wọ́n wà á rẹ mọ́ kí o kọ́ ọlọ́run sí mọ́kàndínlọ́gọ́rùn tẹ́yìn 99 names of Allah tẹ́yìn wíwọ́n ọkọ̀ ẹ̀yọ̀kan ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n wà á fi rẹ wọ́n wò yín wọ̀ ọ̀hún ni kò nídìí kí wọ́n fi nà ọ́ kó képe yé bá kàtí fi nà ọ́ báyìí orin òhò wọjà ni. wàhálà mo nà sí. ń bọ̀ ìtakùrẹ̀ tọ́ ọmọ rin òhò wọjà kò sí bàbá aláyé lára náà
n bá tí wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ èmi kó gbogbo ẹ̀ dání àìlérí lórí ibú ọmọ tí ó kó òun fẹ́ ya wèrè àwa náà wá kó gbogbo ẹ̀ dání pé kò sáànú lẹ́kọ̀ọ́ àwa náà sì ń lọ ìlú àìláàánú níta bá sì dá lára lẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ò ní bí wa wàláì tọ́ra àní tọ́yàn níjọ́ gbẹ̀ndé alikiyama ọkùnrin tún fi gbà pé ọkẹrin tí ọgbọ́n lọ́wọ́ Buhari mo kì jalla jalaluka ya Allah èyí tí mo dánwò láyé nù. nígbà táwọn gbọ́dọ̀ àgàngán wọn ní tí wọ́n dín àfa yín mo ní àwa ẹni tí ó dán wọn èdè sẹ́kù kí ni ó mú ajá lórí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ń sọ fún yín pé Buhari ó ní nǹkan lọ́wọ́ ẹ má wọn ọ̀tàn yín o mo búra pẹ̀lú ẹsẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà mo ní àmì mi tọ́yàn èmi èyí sì ń lo gbogbo ìlú mi bí n bá ń lọ lẹ Yorùbá wọ́n lọ pẹ̀lú nǹkan bí n bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lọ pẹ̀lú nǹkan àyíbá àmọ́ kan bẹ́ wọn ò retí wọn lé mọ̀ wọ́n sì retí àti yẹ̀yẹ́ ara wọn kí wọ́n tó wá yẹ̀yẹ́ èèyàn bẹ́ẹ̀ tilẹ̀ bá gba báyìí ni kò tún gbọ́rọ̀ mọ́ tí ó fi wọlé Ọlọ́run sùn. bí o bá sì dán lójú máa bọ̀. méjèèjì wọn ni àwa èèyàn tọ́jú ẹ̀ dání ẹ̀yin àfa ó kọ Ọlọ́run tí ń bẹ lára yín tẹ̀ ń lò Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. kọ́dà bọ́lọ́kọ̀ bá máa fa àdéhìí sàn ẹ fura bọ́lọ́kọ̀ bá ń pè é àfa àfọwọ́ náà ká ń wí o àfa gidi tí mo dúró yìí èmi jẹjẹkújẹ èmi èyí sì wá olówó lọ asalaamualeykum èmi ọmọ Musa yìí ṣe Ọlọ́run fún mi ní tèmi tí ń ná wọ́n ń rù wá fún ara wọn ni Ọlọ́run sì á sì ń gbà àmọ́ ẹ̀lẹ́sà ẹ̀yìn lọ́n jẹ́ pẹ́ nípa kó tó kú kí n tèmi bọ́ ọba ṣeré ọba lọ́hùn bó o sì ṣeré ọba lọ́hùn ìwọ lọ gbẹ́ kótó ara rẹ̀ ó tún sàárẹ̀ ara rẹ̀ ṣe kó tó lọ ní ó tún sàárẹ̀ ara rẹ̀ ṣe kó tó lọ Alifulani báyìí ti gbànú ni kọ̀ wá sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ẹ dákun ọ̀rọ̀ kò sí ntọ́jọ́ ogun tẹ̀ ń gbọ́ ni torí ẹ̀yin olólùfẹ́ wa ọlọ́jọ́ dáfẹ́ yìí àmín. kọ̀ríb igado àti gbogbo kọ̀ríb wà yín yanyan wọ́n ní the role of the àbí kí n wá wí a role of Muslim before, during and after Ramadan wọ́n àti tiẹ̀ ti parí owó ló kù tá a gbà ìwọ ọmọ ìyá mi ọ̀rọ̀ làwọn pátí kọ̀ríb béèrè bọ́n bá ń ṣe rere bọ̀ ẹlòmíì sìnà rẹ̀ gbóná ń ṣe sìnà lọ nísìnyí ń bá sìnà lọ lọ́wọ́ báyìí tọ́ba adìmọ́ àbẹ̀yọ́ ni Ọlọ́run mo quit for 31 days fún Ramadan mo step aside báyìí ká tó fi gba ìwẹ̀ yìí tán gbogbo oṣù kan yìí ṣọlá yóò dá mi báyìí tá a bá ti lọ yìí di alright tá a darí a tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ wá lè ń bèrè rule of Muslim kìnìkan ìbẹ̀rù Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run ní Ramadana títí tó lè ṣe sìnà ń bolo jù sí tó lè má ba lọ bẹ́ẹ̀ ẹlòmíì ó bẹ̀rù Ọlọ́run nínú Ramadana bí Ramadana bá ti lọ kò bẹ̀rù Ọlọ́run mọ́ kódà àwọn Christian Ọlọ́run jọ dáa fún wa àmín ẹ sáámi àmín ń bẹ nù wọn tí ó padà di tiwa wọ́n píọ̀ ju mùsùlùmí lọ lọ́nà kan kírísítẹ́nì ọ̀la ń dìyàn sínú àwa mùsùlùmí ni á dìra wa sínú ètò balagbájá sọ̀rọ̀ mọ́tàlí kí á mọ̀ ọlọ́run èdè ẹ̀ lè gbọ́ kírísítẹ́nì kan sọ bẹ́ẹ̀ láyéláyé mùsùlùmí ní bẹ́ẹ̀ kọ́dà mi bá ń ṣàdúrà ọlọ́run tó bá ti pé torí àlàyé rà ó fi gbà ọlọ́run má gbà á kí ló lè tó bẹ́ẹ̀ bí n bá kú tájì nẹ́jì n bá débi sàárè mi n sì yíra padà ìwọ tí wọ́n ti yọ ẹ̀mí dànù ẹ lè gbọ́ lẹ́nu kírísítẹ́nì láéláé róòlù mùsùlùmí inú ramadana la bẹ̀rù ọlọ́run parí bàbá yìí ti gbé ramadana kalẹ̀ amadama bẹ̀rẹ̀ ẹlòmíì for complete 30 days or 31 days táyẹ̀sẹ̀ ego ramadana mùsùlùmí ni àwọn ṣífù àwọn ọ̀túnba àwọn òsì ọba àwọn erí ọba àwọn ẹsẹ̀ ọba àwọn ọrùn ọba àwọn àyà ọba wọ́n fọ̀tílẹ̀ ẹ bá fọ̀tílẹ̀ njọ́ tá a bá lọ yídìí tá a dé báyìí la ìlà ẹ̀rọ wọlé ọtí ẹ̀yìn jẹ̀mọ́
àwọn ọlọ́tí gan máa bẹ̀rẹ̀ òun kí Ramadan náà má tètè dé wọ́n làwọn máa sọ́ọ̀tì nínú ẹ̀ àmọ́ jọ́ta abáyọ yìí báyìí tá a ti dé báyìí tẹ́lẹ̀ mi bá fi ẹ̀wù bùbá kọ́ báyìí agbádá tó bá fi kọ́ báyìí sẹ́ẹ̀ rí bùbá àdìsòkòtò òdìlé ọtí ó di aago mọ́kànlá alẹ́ kótó di yọ máa gbé ilé ó lè tó báyìí kó máa lójú ọ̀nà ìyàwó wa sáré jáde pé yé babaláwo la yé bẹ́ẹ̀ ti dà bàtà dà mo rò bó o gbádùn wọ́n wà á rọ wọlé ẹ wo 30 ọjọ́ ó sì bàjẹ́ fún darí yídì. shahru ramadana oṣù ramadana oṣù èmi ọlọ́run ni èmi ni mo ní ẹ máa wòyàwó yín halali ẹ sì ní lè fọwọ́ kàn kálukú sì máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn simply because of Ramadan. ìyàwó ọmọ wọ ọkọ ẹ bọ́bá rí n tó lè jáwé ọkọ ẹ pẹ̀lú yọ pàǹkan náà mọ́ bóyá ìdajì ọyàn ẹ ló sílẹ̀ díẹ̀ yóò sì bá sọ̀rọ̀ tó nígbà tí ọkọ rẹ̀ pè torí pé kí ni simply because we are in Ramadan. ìbẹ̀rù ọlọ́run ní ń bolẹ̀ wá fi sí táwẹ̀ bá tán ìbẹ̀rù ọlọ́run yìí ń bolẹ̀ fi sí káwẹ̀ ó tó dé sọlọ́run inú àwẹ̀ kọ́ lọ́lọ́run èyí tá à ń bá bọ̀ ní ẹ̀yìn ìgàdò ṣébẹ̀rù ọlọ́run kan ṣoṣo yìí ìbẹ̀rù ẹ̀kọ́ là ń bá bọ̀ ní àti inú àwẹ̀ àti báwẹ̀ bá tán èéṣe tá à ń bẹ̀rù ọlọ́run nínú Ramadana èéṣe tá à bẹ̀rù ọlọ́run tá a wá láyà kókó nàkí sọlọ́run after Ramadana èéṣe bẹ́ẹ̀ ni a ti mọ̀ pé ikú òótọ́ ni ǹjẹ́ ẹ̀ ń bọ̀ là ń lọ ń bàbá kú tán kí lọ́rọ̀ ọwọ́ ọkàn ń bàbá kú tán ẹlòmíì ò ní jẹun ọkọ mi ò ní jẹun ìyàwó ẹ̀ àmọ́ inú àwẹ̀ ìyàwó ti mọ̀ pé pẹ̀lú inú àwẹ̀ wọ́n mọ̀ jẹun dáadáa nílé àmọ́ lọ́jọ́ lásán ìbẹ̀rù ọlọ́run òsì yóò ti jẹun kílọ̀bù àwọn àlè ti gbé ẹran díndín wá bí ìyàwó ti lé bá wá ní baba Ṣọlá ọbẹ̀ tẹ̀dẹ̀ máa ń fẹ́ ni mo sì lé ní alásèpọ̀ ìgbín wà nù ẹ̀ èdè wà nù ẹ̀ kọ́lá tuntun yẹn náà ni mo lọ sí jàǹkàrà tí mo lọ ra tinú ẹran ó sọ àwa ti jẹun lọ́dọ̀ chief Nájímù bẹ́ẹ̀ ni Nájímù kọ́ oúnjẹ àlè lọ jẹ èyí ṣe tí òjò ọmọ jẹ́bẹ̀ nu Ramadana àjẹ́ pé ẹni tí ó bẹ̀rù ọlọ́run before Ramadan àwa dénú Ramadan ọ̀hún wá ń bẹ̀rù ọlọ́run don't waste your time because you are doing yourself. Allah. Sọlọ́run after Ramadan kọ́ lọ́run before Ramadan ni ọ̀n tara rẹ ni o. àwa onísìnà before Ramadan tá a dénú Ramadan tá a wá lè ṣe mọ́. sáwọn obìnrin tá a rí before Ramadan tá a ra búṣù wọn club 18 club 19 club 17 sáwọn ọmọbìnrin yìí náà kọ́ náà tún rí during the Ramadan. Why can't we call them? Why can't we toast them? Why can't we do something with them during the Ramadan? It's because of fear of the Almighty Allah. Allah. Why? It's a simple question for you, my dear brother and sisters in Islam. Ask yourself, beru Ọlọ́run before Ramadan. Beru Ọlọ́run before Ramadan. Páyà Ọlọ́run before Ramadan. Páyà Ọlọ́run before Ramadan. Èyí ṣe kí ló dé?